Òwe Yorùbá kan ló wí pé yínníyínní kí a lè ṣèmí. Bí ẹrú bá dúpẹ́ orí àná, dandan ni kó rí èmí ìgbà. Èyí ni a ṣe ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì YouTube wa Ọlọ́run 1930 TV. A dúpẹ́ o, ògo Ọlọ́run yóò máa farahàn nínú ayé yín lórúkọ Jésù. Ayé ò ní fi yín ṣe pàṣán ìyà fún àwọn òbí yín o. Màmá àti bàbá tí ẹ̀ ń wo ìkànnì yìí, ògo Ọlọ́run ò ní fi yín sílẹ̀. Àánú àti ààbò Ọlọ́run yóò túbọ̀ máa wà lórí ayé yín o. Ìkànnì YouTube wa yìí Ọlọ́run 1930 TV jẹ́ ìkànnì tó wà fún àdúrà, onírúurú orin ẹ̀mí àti àwọn fíìmù tí ó nítumọ̀, orin ìsọjí, orin àdúrà àti àwọn ojúlówó ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run, àwọn ọ̀rọ̀ tí ó máa ń fini ní ọkàn balẹ̀ nínú ìgbàgbọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwa tá ti subscribe sí àdúpẹ́. Ẹ túbọ̀ máa bá a subscribe. Ẹ jẹ́ káwọn ènìyàn náà mọ̀ pé ìkànnì yìí wà lórí YouTube pé Ọlọ́run 1930 TV. Ọlọ́run ń ṣe bẹbẹ níbẹ̀, àdúrà ń gbà. Àwọn àdúrà tí à ń post síbẹ̀ ó ń ṣiṣẹ́. Àwọn ènìyàn ń jẹ́rìí sí agbára Ọlọ́run. Ògo Ọlọ́run yóò túbọ̀ farahàn nínú ayé wa bí a ṣe ń subscribe sí. Ẹ jọ̀ọ́ bí a ṣe ń subscribe yẹn, ẹ máa bá wa like ẹ̀, kẹ́sì bá wa comment, kẹ́sì tún máa bá wa tẹ notification bell yẹn náà kó lè rọrùn fún wa nígbàkúgbà tí a bá post new video. Ẹ lè tètè rí fún àdúrà àti orin ẹ̀mí tó máa ń yí ayé ẹni padà. Ọlọ́run 1930 TV ó jẹ́ ìkànnì tí Ọlọ́run nífẹ̀ẹ́ sí púpọ̀ púpọ̀, tí àdúrà sì ti máa ń gbà. Yóò dára fún wa. Ẹ jẹ́ ká gbàdúrà. Ìwọ tí ò ń gbọ́ mi, ọfà yóò ní bà ọ́ ní orúkọ Jésù. Ọ̀run nu omijé rẹ nù kúrò. Ìṣòro ayé rẹ dópin. Ayọ̀ wọlé rẹ wá láti òní lọ. Ọlọ́run ìpè Joseph Ayọ̀délé Babalọ́lá, ó yá kó gbére kù ọ́. Dádìsà, ẹ ò ní sọmọnù. Ẹ gbọ́ mọ́mì, ìbànújẹ́ ò ní wọlé yín ní orúkọ Jésù. Ẹ ò máa lu àlùyọ ní orúkọ Jésù. Ẹ̀dákẹ́dá ìkà ènìyàn tó sọ wípé òun máa tẹ̀rẹ̀ ayé yín mọ́lẹ̀ láti òní náà, iná Ọlọ́run kó làlá rẹ̀, kó jóná dẹrú lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. God bless you. Ọlọ́run bàbá lọ́la.